ìwádìí lórí pé kí ló ṣẹlẹ̀ sí brọ́dà wa bàbá wa Bishop Adésínà. Oríṣiríṣi àwọn nǹkan láti dánwò ní ti ìlànà ìbílẹ̀ wa. A gbé àwọn nǹkan kan lónìí. Mo wá gba ìpè kan lára àwọn gúrùpù kan, àwọn bàbá wa nínú Ìjàngbara. Lára wọn pè mí, wọ́n jẹ́ kó yé mi pé kòkòrò tó jẹ̀fọ́ pé ìdí ẹ̀fọ́ ló ti wá o. Wọ́n jẹ́ kó yé wa pé àwọn ọmọ Oòduà kan tí wọ́n ń bẹ ní ara wa, ṣùgbọ́n tó jẹ́ wípé wọn ò gba ti àwọn tá à ń tẹ̀lé, wọn ò gba tiwọn, ṣùgbọ́n wọ́n fojú ṣọ̀rẹ́, tí wọn ò gbà fún ìṣerere bí a ṣe ń ṣe dáadáa, bí movement wa ṣe ń tẹ̀síwájú, tí oríṣiríṣi nǹkan ń ṣẹlẹ̀, bíi pé a ní báǹkì wa, a ní rúbà àkáǹtì wa, a ní diplomatic passport wa jáde fáwọn àwọn tó ń bá bàbá ṣiṣẹ́ kí wọ́n lè máa rí lò. Àtàwa tá wà ní òkè òkun, tá wà lẹ́yìn odi, tá gbé Ìjàngbara lọ́wọ́, kí passport kó tún lè cover wa láti dáàbò bò wá, tí wọ́n gbé jáde. Wọ́n jẹ́ kó yé wa wípé àwọn ènìyàn wọ̀nyí tí mo máa sọ àwọn nǹkan kan tí a máa ṣe nípa wọn ńsìn. Àwọn ènìyàn wọ̀nyí wọ́n ní gbàrà tí wọ́n rí gbogbo àwọn development yìí bó ṣe ń lọ nínú Ìjàngbara wa, wọ́n ní ohun tó fà á rèé, pé ohun tó ṣẹlẹ̀ yìí, wọ́n múṣẹ́ bàbá yìí, àwọn yìí ló múṣẹ́ bàbá yìí jáde, nítorí pé kí ló kan DSS pẹ̀lú wa, kí ló kan àwa kan DSS, nítorí pé ohun tá a gbé lọ́wọ́ kì í ṣe àṣírí mímú bàbá Bishop Adéyẹmọ, according to bí àwọn bàbá tí wọ́n ní wọ́n ṣiṣẹ́ lórí kí ló ṣẹlẹ̀, kí ló fà á, báwo ló ṣe jẹ́, àwọn wo ló wà ń díẹ̀, èsì àbáyọ tẹ bá gbọ́ ńgbà tí bàbá wa Ọláyọmí Kóìkí sọ̀rọ̀, wọ́n ní wọ́n fi tìbílẹ̀ náà kún, kì í ṣàwọn nìkan, gbogbo wa ni la fi tìbílẹ̀ kún, torí pé ohun tá a gbé lọ́wọ́ yìí kì í ṣe bíbélì nìkan la fẹ́ fi ṣe é, kì í ṣe kùránì nìkan la fi ń ṣe é, mẹ́tẹ̀ẹ̀ta òun la fi ń lo nǹkan tí à ń lò lọ́wọ́ tó tá à ń pè lóòdùà nation yìí, mẹ́tẹ̀ẹ̀ta la fi ń tọ̀ ọ́. Ẹ̀yin èèyàn wa, kí n má fa ọ̀rọ̀ gùn, mo kàn ní kí n kọ̀ sáré sọ àṣírí yẹn fún yín ni. Wọ́n jẹ́ kó yé wa pé àwọn aráabí tí wọn ò fẹ́ kí nǹkan tó dára kákò wà lójú kan bí adágún, tí Olódùmarè ò dẹ̀ ní ṣe bẹ́ẹ̀, a ò ní sí lójú kan bí adágún lágbára Elédùmarè, a máa tẹ̀síwájú ni. Bí wọ́n dẹ̀ fẹ́ bí wọ́n kọ̀, àwa yìí náà la máa borí wọn lágbára Elédùà. Ẹ̀yin ènìyàn mi, àwọn bàbá yìí wọ́n tẹ̀síwájú, wọ́n jẹ́ kó yé mi wípé báwọn ṣe wò ó, bó ṣe gbé wá fáwọn, wípé àwọn ènìyàn wọ̀nyí ni wọ́n pawọ́pọ̀ tí wọ́n wò wípé tá a bá ti gbé iṣẹ́ wọn tó tún sáré yìí, ó máa ní gbèdéke, torí pé tí ẹ bá wo bàbá wa bíṣọ̀bù dáadáa, ẹ rí iṣẹ́ wọn takuntakun tó dẹ̀ bá ìlànà òfin mu ni wọ́n ń ṣe láàrin wa, tó dẹ̀ jẹ́ wípé bàbá yìí ó jẹ́ akíkanjú ènìyàn, ṣùgbọ́n wọ́n jẹ́ ó yé wa wípé àwọn ènìyàn wọ̀nyí mi ò lè máa sọ, because tí bá ní ẹ lọ wo nǹkan báyìí, ẹ lọ wo nǹkan báyìí, mi ò fẹ́ because wọ́n ti sọ fún mi náà pé kí n fi wọ́n lẹ̀, pé lágbára Elédùmarè èyí tó bá ń bẹ lókè òkun nínú wọn ó ń padà bọ̀ ńlé wa taróbó. Gbogbo bá àwọn bàbá yẹn ṣe sọ nìyẹn, pé èyí tó ń bẹ lókè òkun nínú wọn, wọ́n lè máa wò mí, wọ́n lè máa gbọ́ mi, onímọ̀ sọ pé ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí kó lè kan àwọn aráabí lọ́wọ́. Àwa mọ̀ wípé ikú dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ń dẹkú, òun ni ohun tó wà ńlẹ̀ yìí, ṣùgbọ́n àwa la máa borí, ìyẹn dájú, nítorí a mọ̀ wípé ohun tá à ń ṣe yìí, ọba àwọn ọba Elédùmarè òun ló gbé ohun tá à ń ṣe tó gbélé wa lọ́wọ́. Ìrìn àjò tá à ń tọ̀ yìí kì í ṣe pé à ń tọ̀ nítorí pé à ń rówó nídìí ẹ̀, àbó láwọn kan tó ń sponsor wa,
àbó níbìkan tó ń gbowó sí tán ní àrólé ẹ máa lọ máa gbowó oṣooṣù ń bẹ̀ kò sí, àfi tí ẹ̀yin èèyàn wa tí ẹ bá ń dá wa lọ́lá tẹ́ ẹ bá sọ pé ó yá àrólé ẹ gbà ẹ̀yin náà ẹ gbà ń bí tẹ́ fi ń ràn wá lọ́wọ́ nìkan ló kù. So àwa mọ̀ wípé Olódùmarè ọba òun ló gbé ìrìn àjò yìí tó gbé dìde tó dẹ̀ gbé àwa yìí náà dìde láti máa ṣe é. So a mọ̀ wípé àwa yìí la máa borí yín. Ẹ̀yin ènìyàn mi, àwọn bàbá yìí tẹ̀síwájú o, wọ́n jẹ́ kó yé wa wípé àwọn náà ò ní dáwọ́ dúró nítorí pé ọmọ tó bá sọ pé ìyá òun ò ní sùn wọ́n lóun fún ara ẹ̀ ò ní fojú borun. Àwọn ènìyàn wọ̀nyí mo sọ lẹ́ẹ̀kan mo ní mi ní láǹfààní láti máa pé ẹ lọ wo àwọn báyìí ẹ lọ wo àwọn báyìí, ṣùgbọ́n àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí wọ́n jẹ́ ó yé wa wípé kòkòrò tó ń jẹ̀fọ́ pé ìdí ẹ̀fọ́ náà ló wà, pé ọ̀tá ni wọ́n o, pé kì í ṣe pé ọ̀rẹ́ ni wọ́n, ọ̀tá ni wọ́n, ṣùgbọ́n ọmọ Oòduà àbí tiwa yìí náà ni wọ́n tí wọ́n ṣe iṣẹ́ láabi yìí. Ṣùgbọ́n àwọn àgbà yìí sọ wípé mo tún rìpíìtì ọ̀rọ̀ yìí, wọ́n lélẹ̀ tó bá wà lókè òkun nínú wọn, wọ́n ló ń padà bọ̀ wá ta róbó nínú hold up, ó ń padà bọ̀ wá ta ẹ̀pà nínú hold up. Wọ́n ní àwọn ọmọ ẹ̀ àwọn ọmọ wọn á rìn lọ pàdé Fúlàní fún ara wọn láì jẹ́ pé Fúlàní fún ara ẹ̀ wá láti wá kidnap wọn. Wọ́n ní tó bá jẹ́ pé wọ́n ní ìyàwó pé ìyàwó ẹ̀ á kúrò lé akọrin lọ kò ní padà wálé mọ́. Wọ́n nítorí pé wọ́n ti forí jálé agbọ́n, ó dẹ̀ di dandan kí agbó ta wọ́n. Wọ́n ti ń ṣe é, wọ́n ti ṣe é f'Awólọ́wọ̀, wọ́n ṣe é fún Bọ́lá Ìgè, wọ́n ṣe é fún àwọn èèkàn tó yẹ kó gbé àlàáfíà ilẹ̀ Oòduà ga ju bó ṣe wà yìí lọ. Wọ́n pa wọ́n nífọ̀nàfọ̀nṣù. Àwọn yìí náà ni ìran àwọn ènìyàn ìkà yìí náà ni wọ́n ń dàgbà tí wọ́n wọnú Yorùbá nation, tí wọ́n wọnú Oòduà nation. Ẹ rí wọn, èmi à sọ̀rọ̀ bí gbàtà pé àwọ̀ yìí ọlọ́pọlọ ni ẹ wá máa pè látẹ̀yìn pé ọ̀rọ̀ tó sọ yóò ṣe báyìí, kàkà tó yẹ kó ojú yín sórí ọ̀nà tójú ọ̀nà inú gbóná máa bẹ̀rẹ̀ sí ní di da orí àwọn ènìyàn kọ. Àwa mọ̀ dáadáa wípé wọ́n ń bẹ lórí ìkànnì wa káàkiri, ṣùgbọ́n àwa kọ̀ọ̀kọ̀ a kọ̀ láti sá fún wọn ni, nítorí pé tá a bá sá fún wọn inú wọn á dùn, ayọ̀ wọn á kún, wọ́n á rí nírìí wípé wọ́n ṣẹ́gun wa ni, wọ́n á rí nírìí wípé ìyà tá à ń fẹ́ gbọ̀n lára àwọn èèyàn wa yẹn, wọ́n á rí nírìí pé ó ṣe ń kọ̀ntínú káwọn lè máa rí ìjẹkújẹ tí wọ́n jẹ. So ìdí nìyẹn táwa ò fi wò ó níwò wípé ẹ̀yin wo lẹ̀ ń bẹ lórí ìkànnì pẹ̀lú wa, àwa ò fẹ́ bá yín mọ̀ ohun tá a gbójúlé, òun náà la gbójúlé, kí la gbójúlé, a gbójúlé Kùránì, a gbójúlé Bíbélì, bẹ́ẹ̀ la gbójúlé Odùfá, a gbójúlé agbára àwọn baba ńlá baba wa. Ṣé ẹ kúkú ti là wá lójú? Ẹ ti jẹ́ ká mọ̀ wípé Bíbélì nìkan ò lè ṣe é, ẹ ti jẹ́ ká mọ̀ pé Kùránì nìkan ò lè ṣe nǹkan tó wà ńlẹ̀ yìí, pé ká mú nǹkan àwọn baba ńlá baba wa mọ́. Àwọn tó ń ṣe àwọn àgbààgbà yìí náà ló kàn sí mi lénìí tó ní kí n sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ dalẹ̀, gbogbo ẹ̀yin tẹ́ ẹ múṣẹ́ bàbá yìí tẹ́ ẹ múṣẹ́ rẹ̀ jáde, gbogbo ẹ̀yin tẹ́ ẹ sẹ́tọ̀pù bàbá yìí tẹ́ ẹ sẹ́tọ̀pù wọn jáde. A ti rí yín, a dẹ̀ ti mọ̀ yín, torí pé nígbà tí gbogbo àwọn nǹkan dáadáa wọ̀nyí kọ́kọ́ jáde tó ń jáde, a rí dáadáa wípé ẹ kò jẹ́ tún kúrò lórí ìyẹn, torí tí n bá ní kí n sọ eléyìí tí mo fẹ́ sọ ẹ̀ àtàbálẹ̀ àtòtàbókò àfẹ́ ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ ṣeṣẹ́ yìí torí ara àwọn òun náà tó yẹ pé kì í ṣe pé báyà ń tán wọn ò lọ́wọ́ ní nǹkan aburú tó ń ṣẹlẹ̀, bẹ́ẹ̀ ni. So ìdí nìyẹn tí mi fi ní la ọ̀rọ̀ yẹn, tí mi fi ní là kanlẹ̀, ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ mi ayé yín dáadáa. So àwọn bàbá yìí mo ń sọ mo tún sọ, ẹ rí i pé láti ẹ̀yin náà mọ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ nílùú kan tó jẹ́ pé àwa tó jẹ́ pé à ń ṣọmọ ìlú yẹn gan àá pè ẹ̀yin èèyàn wa yá ẹja ṣe báyìí ẹ lọ bá wa dáàbò bo àwọn èèyàn tó jẹ́ àwọn tó ní ID card tó lè fi gẹ́gẹ́ bí ọlọ́dẹ bí fìjìláńtẹ́, tá a pè wọ́n pé ó yá ẹgbà kínní ó yá ẹ lọ ṣe báyìí, ká tó wá sọ wípé ẹni tá a wá jọ wà nínú ìjàngbara
so ṣẹ́yìn náà mọ̀ wípé gbogbo nǹkan tó bá máa gbà la máa fi fún un. Àwọn bàbá yìí sọ̀rọ̀ o, wọ́n sọ̀rọ̀ fún ẹ̀yin tí ẹ dalẹ̀ tẹ́ ẹ jẹ́ ọ̀dàlẹ̀ nínú ọmọ Yorùbá, tẹ́ ẹ jẹ́ ọ̀dàlẹ̀ nínú ọmọ òtù òjìire. Wọ́n ní kí n sọ fún yín pé ẹ̀ ní dalẹ̀ o. Wọ́n ní kí n sọ fún yín pé ẹ̀ ní dalẹ̀. Wọ́n ní kí n sọ fún yín pé tẹ́ ẹ bá bí gba ọmọ ẹ̀ ní rọ́mọ sí yín tó bá tásìkò tẹ́ bá kúkú ẹ̀sìn tán ẹ̀ ní rọ́mọ sí yín. Gbogbo ẹ̀yin torí wọ́n sọ wọ́n ní pé ara wa àárín wa lọ́nà ẹwà, wọ́n lẹ wà láàrin wa. Ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ yìí wọ́n láàrin wa lẹ wà. Kódà wọ́n ní tẹ́ ẹ bá jáde gan ìsọ̀rọ̀ sí yín bígbà táwọn pé ẹ nífẹ̀ẹ́ Oòduà tọkàntọkàn ni. Màá fẹ́ kẹ́ ẹ lọ kọ déètì nílẹ̀ o. Ẹ jẹ́ ń wo ẹni tó ń pè mí iná. Bàbá mi Kóìkì. Hello dádì mi Kóìkì. Bàbá Kóìkì ló pè mí, mo ti pè wọ́n náà tẹ́lẹ̀, wọ́n rí miss call mi nìyẹn. Ẹ jọ̀ọ́ ẹ fún mi ìṣẹ́jú kan ẹ̀yin èèyàn mi, ẹ kò bá mi máa share ètò yìí. Hello bàbá mi Kóìkì. Ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ ẹ má bínú, bàbá mi Ọláyọmí Kóìkì ni wọ́n pè mí. Dóò náà mo ti pè wọ́n náà tẹ́lẹ̀ láti fún wọn ní láti béèrè àwọn kọ̀ọ̀kan lọ́wọ́ wọn. So àwọn ni wọ́n pè mí fún sìn táwọn náà tún fún mi ní èyí tí mo béèrè tí mo fẹ́ béèrè, wọ́n jẹ́ kó yé mi. So a máa sọ̀rọ̀ náà lórí ẹ̀ nísìn. Mo kàn ní kí n jíṣẹ́ àwọn àgbààgbà tí mo ní wọ́n ṣiṣẹ́ tí wọ́n dẹ̀ ṣe mọ̀ pé Oòduà bọ̀ ó lóhun tó bá rú ni lójú ó ní a máa bilẹ̀ léèrè. Wọ́n ti bilẹ̀ léèrè o, wọ́n bilẹ̀ léèrè. Àwọn àgbààgbà yìí dẹ̀ jẹ́ kó yé mi pé kòkòrò tó jẹ ẹ̀fọ́ pé ìdí ẹ̀fọ́ ló wà o, pé kódà kò tí kúrò ńbẹ̀ ó sì lẹ̀ mọ́bẹ̀ ni láti túnṣe kíni láti máa jẹ̀fọ́ lọ. Ṣùgbọ́n ohun tí àwọn bàbá yìí wá jẹ́ kó yé wa rí pé fún àǹfààní ẹ̀yin èèyàn mi tí ẹ ṣẹ̀ wọlé, wọ́n jẹ́ kó yé àwọn ènìyàn tí wọ́n múṣẹ́ bàbá wa Bishop Adésínà tí wọ́n mú lé DSS lọ́wọ́. Wọ́n ní ká sọ fún wọn wípé eléyìí ni wọ́n máa fi ṣe àṣemọ́ o, nítorí pé wọ́n ní ẹfun báyìí ló ń bosùn jẹ́ osùn ló ń ba yé ẹfun jẹ́ àtẹ̀sùn àtòsùn. Ọlọ́run máa jọ bayé, ó máa fi bayé gbogbo àwọn ọ̀tá wa jẹ́. Mímọ̀ báwọn àgbà yẹn ṣe máa ń sọ ọ̀rọ̀ yẹn ọ̀tọ̀ wá mísì ẹ̀ mọ́ra wọn, kọ́lọ̀ yẹn máa look different. Ẹfun ò ní fún mọ́, osùn dẹ̀rí náà kò ní rí bó ṣe fẹ́ rí mọ́. So fúdí èyí wọ́n ní ayé wọn máa rí bálabàla, kò ní nítumọ̀ mọ́. Wọ́n ní wọ́n máa padà wá eléyìí tó jẹ́ point gidi, wọ́n máa èyí tó bá ń bẹ nílùú òyìnbó nù wọn
wọ́n ló máa padà wálé wá ta róbó nínú hold up, ata pure water nínú hold up. Ẹ̀yin náà mọ ìtumọ̀ yẹn, ẹ mọ̀ túmọ̀ ẹ̀ dáadáa, torí pé ẹni bá dalẹ̀ kì í dalẹ̀, ẹni bá dẹ̀ fẹ́ dalẹ̀ ò gbọ́dọ̀ dalẹ̀. So fúdìí èyí, ẹ̀yin tẹ́ ẹ gbàbọ̀dè, a jẹ́ kó yé yín o wípé èyí tẹ́ ẹ ṣe yìí lẹ máa fi ṣe àṣemọ́, nítorí pé wọ́n ti bẹ̀rẹ̀, wọ́n ti gbó àwọn bàbá yìí, wọ́n ti gbómi yín kaná, so eléyìí tẹ́ ẹ ṣe yìí lẹ máa fi ṣàṣemọ́ lágbára dẹ́dà ṣẹ̀dá, torí pé àwa ò tọ́ yín láti ọjọ́ tàti àwa mọ̀ pé ẹ kò fẹ́ ká ṣáà dúró síbì kan kákọ̀ mọ́ ẹ̀yin òun náà lẹ́dẹ̀ máa pariwo orí afẹ́fẹ́ nìkan ni wọ́n wà, wọ́n kàn pariwo ní no action, ní kò sí nǹkan kan pàtó tá a lè náwó sí pé wọ́n ṣe. Now Oòduà Nation wá ń tẹ̀síwájú, gbogbo àwọn nǹkan tó yẹ ká ní abẹ̀rẹ̀ sí ní ẹ wá wò pé kí lẹ fẹ́ ṣe, pé ó dà pé bọ̀bọ́ yìí kan gbòógì ní láàrin wa pẹ̀lú gbogbo nǹkan tó ń dánwò, ẹ wá lọ ṣe kíni, ẹ lọ ṣe bẹ́ẹ̀ ṣe. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba, adẹ̀dúpẹ́ lọ́wọ́ bàbá wa Professor Banji Akintoye. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, bàbá mi Ọláyọmí Kóìkì, mo gbọ́, mo tún confirm ẹ̀, bàbá náà jẹ́ kó yé mi pé bó ṣe jẹ́ nìyẹn o, pé wọ́n ti gbé lọ́ọ̀yà dìde. Bàbá mi Ọláyọmí Kóìkì jẹ́ ó yé mi pé lọ́ọ̀yà ti dìde o, kò dẹ̀ sí ẹ̀sùn kẹ́sùn ìbáwù kí wọ́n sọ pé Bishop Adesina ṣe tó lè mátà àbí tó lè jẹ́ nǹkan ìjọ lójú nígbà táwọn bandit tí wọ́n ń bá federal government wọ́n bá wọn jọ ń nájà tó ń jọ ń dúnàdúrà lórí ẹ̀mí citizen wọn, èyí tó lè mú káwọn èèyàn kí odidi ìlú bíi 30 empty kọ́ pa àwọn èèyàn síbẹ̀. Bishop Adesina ò ń ṣe agbésùmọ̀mí, kì í ṣe kidnapper, kì í ṣe terrorist, so kò sí ẹ̀sùn tẹ́ ẹ lè sọ pé ó ṣe tí ò ṣe wípé àjọsọ náà ni. So ẹ̀yin tẹ́ ẹ wá ṣiṣẹ́ yẹn, tẹ́ ẹ gbà pé ẹ ti ṣe, ẹ̀yin lójú máa padà tì, tójú bá wá tì yín tán Olódùmarè á wá ṣe ìdájọ́ fún yín. Èyí ni àwọn nǹkan tí wọ́n ní ká ṣe, ẹ̀yin gbogbo ọmọ kóòtù òjíire, torí pé wọ́n ní ká ṣe iṣẹ́ kan fún Bishop Adesina. Mo dẹ̀ ń fẹ́ kó jẹ́ pé gbogbo àwa ọmọ kóòtù òjíire la máa ṣe. Wọ́n ní tí a bá jí láàárọ̀ kùtùkùtù kó tó di pé a sọ̀rọ̀ sí ẹnikẹ́ni, wọ́n ní ká bọ́ jáde níwájú ìta wa, ká kọ̀ ra sílẹ̀kùn, ká jáde síta, ká fèsì ọjọ́. Wọ́n ní ká sọ lóhùn jáde wípé tó bá jẹ́ pé lóòótọ́ lódodo ni àwọn ènìyàn ìkà yìí ni wọ́n múṣẹ́ bàbá yìí lẹ̀ gẹ́gẹ́ bá a ṣe gbọ́, tó bá jẹ́ pé lóòótọ́ lódodo ni lára àwa tá a jọ ń pera wa l'Oòduà Nation, tá a jọ sọ pé a gbé ìjàngbara lọ́wọ́, kódà ẹni yẹn gbà fún Professor Banji Akintoye o, yálà restructuring lẹ́ni yẹn gan ń agitate lé lórí o, àbí regional government ló ń plead fún o, àbí kó jẹ́ Yorùbá Nation yẹn ló mú iṣẹ́ bàbá yẹn ló múlẹ̀. Wọ́n ní ká sọ fún ọjọ́, tá bá ti ṣojú sókè ká sọ fún ọjọ́ wípé ẹni yẹn o, tó bá jẹ́ pé olóríire tẹ́lẹ̀ ni kóríire ẹ̀ bẹ̀rẹ̀ sí ní di ìbànújẹ́ mọ́, tó bá jẹ́ pé ó ní ọmọ méjì ní kọ́mọ méjì ẹ̀ yẹn kó fò ṣẹlẹ̀ lójú ẹ̀, òun gan fún ara ẹ̀ kó dàdàkudà nílé ayé. So wọ́n ní because ó dàbí orin Táyé Currency ni, lélẹ̀ ìtajọ wàyí wèrè la máa fi wo wèrè. Ó ti yé yín, àwọn ti ṣe wèrè tí wọ́n ní ká fún wọn jẹ bẹ́yẹn. Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin mọ̀nà tẹ́lẹ̀ gbàgbàdúrà àti yín o, ṣùgbọ́n wọ́n lẹ́nu yẹn gbọ́dọ̀, àwọn tó ṣiṣẹ́ yẹn wọ́n ní wọ́n gbọ́dọ̀ kábàámọ̀, kí wọ́n ṣẹ̀sín, kí gbogbo àgbáyé kó máa wò pé yìí èèyàn ló ṣẹ̀sín bí eléyìí, bí wọ́n ṣe ní ká ṣe nìyẹn o. Ẹ̀yin olólùfẹ́ mi, mo bẹ̀ yín ni, wọ́n ní ká ṣe bẹ́ẹ̀, wọ́n ní ká ṣílẹ̀kùn ká tó bẹ́nikẹ́ni sọ̀rọ̀ láàárọ̀, wọ́n ní ká wojú ọjọ́ báyìí, wọ́n ní ká gbé ẹnìyẹn gẹ́gùn, ká gbé ẹnìyẹn ṣépè. Ìbá abiyamọ ni wọ́n ní ká tó bẹ́nikẹ́ni sọ̀rọ̀, wọ́n ní ká kọ́ ṣílẹ̀kùn báyìí, ìbá aṣojú wíńdò yìí lẹ ṣí, wọ́n ní ká ẹ̀kọ́ wo sọ́mọ̀ kẹ́ fi gbàdúrà.
kẹ́ wá sọ ìrora gbogbo nǹkan tẹ́ ẹ ti là kọjá nínú ìjàngbara yìí kó tó di pé ó débi tó dé yìí, kó tó di pé ó débi tó lápẹrẹ yìí, tó dẹ̀ débi tó lápẹrẹ tán táwọn èèyàn ìkà yìí tún dìde wọ́n ní ṣe ni wọ́n ṣe mọ̀ pé ìfàsẹ́yìn náà fẹ́ ṣe yẹn, ṣe mọ̀ pé bíi pé ìfàsẹ́yìn ni wọ́n fẹ́ ṣe yẹn. So ẹ jọ̀ọ́ ẹ bá wa gbé ìfàsẹ́yìn yẹn ẹ bá wa gbé wọnú ayé wọn. Wọ́n ní àwọn tó ṣiṣẹ́ yẹn because ẹ wo àwọn tó dáfá ò lóǹkan wọn ò lóǹkà wọ́n ti dáfá lọ gbogbo wọn ẹyọkan tí wọ́n ń sọ náà ní pé kòkòrò tó jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà, wọ́n múṣẹ́ ẹ̀ lẹ́ni wọ́n dẹ̀ láwọn yẹn wọ́n ń bẹ lọ́dọ̀ wa, wọ́n ń bẹ káàkiri lórí ìkànnì wa, wọ́n ń bẹ pẹ̀lú wa tọ́jọ́ ń ṣe, wọ́n láti ẹ̀jọ́ ń ṣe mítì pọ̀ gan. So wọ́n ní àwa tá a jí ọmọ Oòduà Nation pa nídìí ìrànlọ́wọ́ láti ṣe dẹ̀ẹ́ká wá gbàdúrà pé kí ọkùnrin yóò gbogbo ẹ̀sùn kẹ́sùn ìbáwò kan gbé síwájú ẹ̀ kó lódùmarè jó jàre. Wọ́n ní ká tún fi àdúrà yẹn sí, tá a bá ti gbé àwọn tó ṣiṣẹ́ yẹn tá a bá gbé wọn ré, tá a ti gbé wọn ré tán, wọ́n ní ká wá gbàdúrà náà fún bàbá wa Bishop Adesina. Wọ́n ní a máa ṣílẹ̀kùn tá a máa wojú ọjọ́ ni o, ṣe mọ̀ pé kò sí ní ọjọ́ òun, kò sí bí ọjọ́ bó ṣe lè ṣe ọjọ́ aṣú ọjọ́ àlà oòrùn àlà gbogbo ẹ̀ á ṣe ojú ọjọ́ náà ni. So ẹ jọ̀ọ́ wọ́n ní ká wojú ọjọ́ ká fọjọ́ bá àwọn ará bí sọ̀rọ̀ láàárọ̀ kùtùkùtù tá a bá ti jí ká tó kí ẹnikẹ́ni kẹ́ tó sọ pé good morning daddy, good morning sir, ẹ káàárọ̀ daddy o, ẹ kú ojúmọ́ sá o. Wọ́n ní ká kọ́kọ́ ṣàdúrà yẹn pé ìwọ tó wà nínú òkùnkùn tó fẹ́ máa tafà sínú ìmọ́lẹ̀ àwa ọmọ Oòduà Nation, tó fẹ́ máa tafà sínú ìmọ́lẹ̀ wa, gbogbo nǹkan tá a ti ń jìyà fún láti yọjọ́ ẹ̀ tó sọ pé o ò fẹ́ kó yọrí sí rere, pé àwọn olórí wa ló fẹ́ máa lé kiri láti mú kí ìbànújẹ́ kó bẹ̀rẹ̀ sí ní wọnú ilé ẹ̀ wá. Wọ́n ní ká sọ̀rọ̀ bẹ́yẹn sínú ayé gbogbo wọn. So wọ́n ní tá bá sọ̀rọ̀ bẹ́yẹn sínú ayé wọn ẹ jẹ́ àwọn ibi tó fẹ́ gbé gbà. Ṣáwọn mẹ́ta àwọn mẹ́rin ó lè jẹ́ èèyàn mẹ́ta èèyàn mẹ́rin àbí gúrùpù kan náà kóra wọn jọ, kódà bó jẹ́ àwọn olóṣèlú gan ló ṣiṣẹ́ yẹn, kódà bó jẹ́ èmi tiẹ̀ ń sọ ni o, kódà kó jẹ́ àwọn tí ò tiẹ̀ sí láàrin wa gan. So wọ́n ní ká fi wọ́n ré o, wọ́n ní ká fi wọ́n ré, wọ́n ní ká fi wọ́n ré torí pé wọ́n ní kòkòrò tó jẹ̀fọ́ wọ́n ní ìdí ẹ̀fọ́ ló wà. Wọ́n jẹ́ kó yé wa àwọn bàbá yẹn kàn fáàmù ẹ̀ ṣùgbọ́n wọ́n sọ kinní kan, wọ́n repeat ọ̀rọ̀ yẹn fún mi. Wọ́n ní àwọn yẹn o pé èyí tó bá ń bẹ lókè òkun nínú wọn máa wálé wá ta róbó, wọ́n ló máa wálé wá ta pure water nínú odò níbi táyé ẹ̀ máa bàjẹ́ dé. So wọ́n wá ní kí a tú ọ̀rọ̀ yìí fún gbogbo wa pé gbogbo aláníṣẹ́ yẹn láti ṣe láwa tó jẹ́ pé a nífẹ̀ẹ́ Oòduà Nation ni o, tá à ń fẹ́ kí ìrànwọ́ bọ́ lóko ẹrú. Ẹ wo bó ṣe pa wọn lókè ọdẹ náà sí wọ́n ti deploy àwọn sójà síbẹ̀, àbí bí mo tún ṣe ń bá yín sọ̀rọ̀ yìí news tún gbé sìn wọ́n tún kidnap èèyàn, wọ́n tún pààyàn ní Kwara State yẹn lẹ́ni ìtú ni o. So a ṣe ń bọ̀ lórí ìyẹn náà, a ṣe ń bọ̀ lórí ìyẹn. So ẹ jọ̀ọ́ iṣẹ́ tán ní ká ṣe nìyẹn o, gbogbo ọmọ Kóòtù Òjìrè láàárọ̀ kùtùkùtù ká tó bẹ́nikẹ́ni sọ̀rọ̀ wọ́n ní ká ṣí window wa, àwa tá a bá wà níta ní ọ̀la yìí ní kẹjá bẹ̀rẹ̀ o, lọ́la òde yìí ni o. Ẹ má jò pẹ́ mọ́mì, ẹ má jò pẹ́ dádì, lọ́la òde yìí ni. Láàárọ̀ kùtùkùtù tẹ́ bá ti ń ṣí kinní tẹ́ ti lè kọ́ ṣàdúrà fúnra yín, ẹ lè kọ́ ṣe bẹ̀tẹ̀ ẹ make sure pé gbé ẹnìyẹn ré, ẹ gbé ẹnìyẹn ré, iṣẹ́ tiyín nìyẹn. Ọba mi Èdùmàrè á gbọ́ àdúrà wa lórí àwọn ọ̀tá wa lágbára Elédùmarè. Àwọn ọ̀tá wa ló máa padà ṣubú. Ẹ wo báwọn èèyàn ṣe náwó pé kí ìrànwọ́ kúrò lóko ẹrú. Àwọn kan dẹ̀ kóra wọn jọ wọ́n dúró síbì kan wọ́n wá ń tafà nígbà tí kinní yẹn tó ti ń lọ síbi tó lódùmarè fẹ́ kó lọ, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tafà, wọ́n tó fẹ́ fa ìrìn àjò yẹn sẹ́yìn. Ẹ bá wa sọ fún Olódùmarè o pé kó Olódùmarè bá wa fa ìrìn àjò ayé wọn sẹ́yìn o. Èyí tó bá ń ṣiṣẹ́ ìjọba kọ́ dédé fún ní sack letter, bẹ́ẹ̀ ṣe máa sọ nìyẹn. Èyí tó bá jẹ́ pé ó wà níbi tó tọ́ pé business ara ẹ̀ ló ṣe, kí business yẹn dojúrú kó má rí bá ti ṣe, kó kọ̀ dédé dé ọ́fíìsì kọ́ dẹ̀ pé sack letter ẹnìyẹn láìsí nǹkan tó ṣe, torí ẹni tó ń mú yìí kò sí nǹkan kan kò ṣẹ̀ wọ́n, kò ṣe nǹkan kan fún wọn. Ó ní ilẹ̀ Kóòtù Òjìrè kó gbomi ìdẹ̀ra. Dẹ̀yìn tá a bá dá dúró àwọn nǹkan tó yẹ ká ti ní kó tó di pé àwọ̀ ọbẹ̀ ká ti ní gbogbo ẹ̀ kí gbogbo ẹ̀ ti dúró. Máyì gbìyànjú agbára tí Olódùmarè gbé fún iṣẹ́ tó ń gbé fún oúnjẹ. Àwọn yẹn dẹ̀ dúró ní dúró pé irọ́sẹ̀ ẹ̀yin lẹ ti sáré smart tó eléyìí. Ẹ̀yin lẹ ti àwọn ọmọ Ìgbò gan tó ń lo agbára tó ń lo gbogbo ẹ̀ gan wọ́n fẹ́ fò Tinubu di ẹsẹ̀ wọn mú. Ẹ̀yin ìwá sọ pé fẹ́ máa proof pé ẹ smart.
wọ́n wá bẹ̀ sí ṣe kí ni wọ́n fẹ́ di ìyẹ́ tiwa náà mú ṣùgbọ́n irọ́ ni wọ́n pa o bàálù tó ti fò tó ti lọ òní wọ́n ń ṣẹ́wọ́ sí o. So ẹjọ́ ẹ̀yin èèyàn wa ẹ bá wa gbé wọn ré o, ẹ̀yin babaláwo wa, ẹ̀yin oníkùránì wa, ẹ̀yin oníbíbélì wa, ẹni tó ṣiṣẹ́ because wọ́n confam ẹ̀ fún wa pé wọ́n ṣiṣẹ́ yẹn ni, ẹni tó ṣiṣẹ́ bàbá wa Bishop Adésínà kẹ́nìyàn kó ṣera ẹ̀ kó gbébọn kó pàyàwó ẹ̀ lójú ẹsẹ̀ àbí kí ìyàwó ẹ̀ gbébọn kó pa kí ìbànújẹ́ wọnú ilé wọn kí wọ́n sunkún kọ́kàn wọn má balẹ̀. So tá bá ń fún wọn jẹ bẹ́yẹn tẹ́lòmíì bá rí àwọn míì bá tún rí wọn á kọ́gbọ́n lára wọn. Òun ni mo ṣe sọ pé lébi tá a dé dúró yìí wèrè la máa fi pọ́ọ̀tì ẹ̀, wèrè náà fi ń wo wèrè, orin Táyé Currency ni. So bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin yẹn wá bó ṣe jẹ́ láàrin yẹn nìyẹn. So màá gbìyànjú láti kọ́ọ̀tì fídíò yìí màá rí post ẹ̀ sórí YouTube wa so that ẹni lè bá mi gbé rìnrìn àjò so that information tí mo ní mo fẹ́ fún ẹ̀yin èèyàn wa yìí tá a fún yín sínsìn lè bá mi sáré á lè pín gbogbo group á lè rí so á lè bẹ̀rẹ̀ àdúrà yẹn láti ọ̀la lọ. Bó bá jẹ́ pé ọjọ́ méjì lẹ́fẹ́ fi gba tiyín bó jọjọ́ mẹ́ta bẹ́ẹ̀ bá ṣe fẹ́ káyé wọ́n tètè bàjẹ́ sí because ẹni bá bayé tó bá gbìyànjú àti bayé èèyàn jẹ́ táyé tiẹ̀ bá bàjẹ́ mi rò pé ó léèwọ̀ because ìyìn tá à ń ṣe nǹkan tó máa benefit ìran ẹ̀ òun là ń ṣe lọ́wọ́. So ẹni tó ń plan pé àní lọ wájú tóun náà bá dẹni ẹ̀yìn mi rò pé ó bá àdìjú because tó bá dẹni ẹ̀yìn á lè mọ̀ pé in tóun ṣe lòun jẹṣẹ́ ẹ̀ ṣẹ̀dẹ̀ mọ̀ pé ilé ayé tá a wà yìí gbogbo ala máa jẹṣẹ́ ọwọ́ wa ẹ dákun ẹ bá mi bí Ọlọ́run kó lè tètè rántí láti tètè jẹ́ káwọn gáìsì wọ̀nyí kó tètè jẹṣẹ́ ọwọ́ wọn. Ẹ bá wa rán Olódùmarè létí pé ìka ènìyàn ni wọ́n, pé olùfisùn gidi èèyàn búburú ni wọ́n. Ẹ bá wa rán Olódùmarè létí. Ẹ̀yin babaláwo wa ṣe rí gbètùgbètù tẹ́ máa ń lò tẹ́ mọ̀ eléyìí tẹ́ ń gbé sínú igbó tẹ́ rí pé kì í gbọ́ràn tó yẹ pé tó bá gbọ́ ha lásán orí ẹ̀ ṣe báyìí lásán á ti fàṣẹ sí. Ẹ lọ bá wa gbé jáde o, ọ̀la ni wọ́n pè é. Gbogbo ẹ jọ ẹ má dẹjà o, bó ṣe ní ká ṣe nìyẹn o, bó ṣe ní ká ṣe nìyẹn káyé àwọn gáìsì tètè bàjẹ́ kọ́ kábàámù nǹkan tó ń ṣe. Wọ́n ní kẹ́ ẹ bá wa gbé jáde ẹ fi bánú kẹ́ bá wa sọ pé ìwọ tó múṣẹ bàbá yìí lẹ̀ tó ṣe nǹkan yìí fún Bishop Adésínà ẹ bá wa sọ̀rọ̀ sí láyé pé láti ṣe lọ máa bọ̀ láti ìlú òyìnbó wa ta róbó ńlé wa ta pure water wọn àwọn ará àwọn driver ojú òpópó wọn retí ẹ wọ́n fẹ́ mu pure water lọ́wọ́ ẹ bó ní gba mọ́tò kó tà á kó fowó ẹ̀ ra róbó lọlé. So bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ká ẹ bá wa ṣe nìyẹn torí pé wèrè la fi ń wo wèrè, orin Táyé Currency ni. So ẹ jẹ́ káwa náà ẹ jẹ́ ká jẹ́ kó yé wọn wípé àwa lọ́mọ onílẹ̀ original tí ò sí àdàlú lára wa. So ẹ jẹ́ ká jẹ́ kó yé wọn. Ọba mi Èdùmàrè á bá mi dúró tì wá bó bá dẹ̀ ṣe máa gbàdúrà náà ọba mi Èdùmàrè á bá wa fàṣẹ sí, á bá wa mú wọlé àṣẹ lọ. Èyí tá a bá wí àrọ̀ mọ́ ni lágbára Elédùà fún gbogbo àwọn ọ̀tá wa ní o tí wọn ò fẹ́ ká dé ilẹ̀ lérí, fún gbogbo àwọn ọ̀tá wa ní o tí wọ́n fẹ́ máa pa àwọn èèyàn wa bí ẹni pẹ̀dìyẹ lójoojúmọ́, tí wọn ò fẹ́ kí òmìnira ó jẹ́ tiwa, tí wọn ò fẹ́ káwa náà gbádùn, tí wọn ò fẹ́ kọ́ máa aládé wa ó dádé, tí wọn ò fẹ́ kọ́ máa aláṣọ wa, tí wọn ò fẹ́ kó wọṣọ. Kí Olódùmarè kó bá wa bá wọn jà, kí adé ó padà sí wa lórí, kí aṣọ ó padà sí wa lọ́rùn. Ẹ̀yin èèyàn wa bá ṣe fẹ́ kẹ́ bá wa ṣe nìyẹn. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí o, ẹ bá mi share ẹ ṣé mo dúpẹ́. Now ẹ jẹ́ kí a bọ́ sí abala kejì. Ẹ jẹ́ sáré ṣẹ́ omi mu, ẹ jẹ́ mu omi díẹ̀, ẹ ṣé mo dúpẹ́. Wetin you dey wait for? If you never subscribe to Arole Baba 1010 Media and TV, you dey miss street gist.